A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún fún wa láti wà pẹ̀lú yín lórí móhùnmáwòrán yìí láṣálẹ́ yìí. Orúkọ tèmi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church ní Stadium area nílùú Ògbómọ̀ṣọ́. Mo fẹ́ tún fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè láti sọ fún wa bí ọ̀rọ̀ yìí ṣe ń jẹ́ ìbùkún fún yín. Ó ń ru wá sókè o láti ti mọ̀ pé àwọn kan ń gbọ́ wa tí wọ́n sì fẹ́ ká tẹ̀síwájú nínú wàásù ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ṣe ń pè wá à ń gbọ́, ó sì ń jẹ́ ìrúsókè fún wa láti tún fẹ́ ṣe sí láti mọ̀ tẹ̀síwájú pẹ̀lú yín. Mo fẹ́ jẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe ń tẹnu mọ́ láti àwọn ìwàásù wa pé láìpẹ́ láì jìnnà a darapọ̀ mọ́ yín nínú ìlú Ìlọrin láti wá pín Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tó bá wà ní ibẹ̀ ní àyíká láyédà nílùú Kwara ní gbogbo ìlú Kwara àtọwọ́jà ibi tí móhùnmáwòrán yìí bá jáde, ẹ jẹ́ ká mọ bí tẹ́ ẹ bá ti ń bọ̀, a sọ ọjọ́ tá à ń bọ̀, a lè pèsè Bíbélì ilẹ̀ fún yín, a sì sọ ibi tá a ti pàdé. Inú ìlú láti pàdé, kìí ṣe inú igbó kan àbí ibì kan tí kò ṣe ibi tí tó jẹ́ bí pípamọ́, yóò jẹ́ ojú gbangba náà ni. Ṣùgbọ́n a fẹ́ mọyì àwọn tí wọ́n nílò Bíbélì, bóyá èdè ìbò ní ìwọ fẹ́ ni, bóyá èdè Yorùbá ni. Ẹ jẹ́ ká mọ̀. Let us know if you are in need of a Bible, you are a listener, or you watch this program. Let us know if you are in need of a Bible. We would love to be of a blessing to you, because the purpose of this program is to make sure that people get to understand the Word of God and read the Word of God. Ètò yìí nù ní pé ká fi ní ìdánilójú pé àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n sì ń ka ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n sì ń fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run ju ọ̀rọ̀ ènìyàn lọ. Tó o bá fẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, Bíbélì, májẹ̀mú tuntun àti láíláí, ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí màá pè fún wa ní ìsinyìí. Ẹ pè wá síbẹ̀ tàbí kẹ́ ẹ fi àtẹ̀ránṣẹ́ sí wa. Mo nílò Bíbélì èdè ìbò, a lè kọ orúkọ yín sílẹ̀, a sì lè jẹ́ kẹ́ ẹ mọ̀ nígbàkúgbà tá a bá ń bọ̀. Ẹ pè wá sórí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344 tàbí WhatsApp nọ́mbà wa. WhatsApp nìkan lẹ lè ṣe sílẹ̀ yìí 0708-242-8527 0708-242-8527 tàbí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492. A mọ̀ retí láti gbọ́ lọ́dọ̀ yín. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́, yóò sì ràn yín lọ́wọ́ ní orúkọ Jésù. Láṣálẹ́ yìí mo fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan lórí nǹkan tó jẹ́ pé mo rí pé ó ti gbajúgbajà ní àyíká láyìídá àti ní gbogbo àgbáyé, tó sì jẹ́ tó ń kó bá wa jùlọ. Mo fẹ́ bẹ̀rẹ̀ láṣálẹ́ yìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, bóyá ọ̀sẹ̀ méjì ni àbí mẹ́ta ni a fi lè kẹ́kọ̀ọ́ lé lórí. Tó bá sì ní ìbéèrè, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, kẹ́ ẹ fi ìbéèrè ránṣẹ́, a lè ṣèṣe lé lórí, a sì dá yín lóhùn. Ó ṣeé ṣe kó jẹ́ tẹ́ ẹ bá ní ìbéèrè kankan lórí ẹ̀kọ́ Bíbélì tá a ti ń kọ́ àbí ìbéèrè Bíbélì tẹ́ ẹ bá fi ránṣẹ́ sí wa, a wà sórí afẹ́fẹ́, a dá yín lóhùn. A lè má dárúkọ yín tẹ́ ẹ bá fẹ́ ká dárúkọ yín, ṣùgbọ́n a sọ pé lórí ìbéèrè tẹ́ni bá béèrè, ánsà rẹ̀ ní, ìdáhùn rẹ̀ ní láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́ ẹ bá ní ìbéèrè lórí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lálẹ́ náà, ẹ lè fi ránṣẹ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n jẹ́ ẹni tó ń dà wá láàmú lórílẹ̀‐èdè Nàìjíríà, ó jẹ́ ẹni tó ń kó bá wa, ó jẹ́ ẹni tó jẹ́ wàhálà fún ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo ayé táwọn èèyàn ò sì fọkàn sí mọ́. Bá a ṣe ń rọ́bìnrin tó ń ṣe, bẹ́ẹ̀ náà là ń rọ́kùnrin tó ń ṣe. Bá a ṣe ń rọ́kùnrin tó ń ṣe, bẹ́ẹ̀ náà là ń rọ́ ọmọdé tó ń ṣe. Bá a ṣe ń rí onígbàgbọ́ tó ń ṣe, bẹ́ẹ̀ náà là ń rí àwọn aláìgbàgbọ́ tó ń ṣe. Ó ti jẹ́ ẹni tó ti wọnú bárakú ọ̀pọ̀lọpọ̀ lónìí. Ẹ wà ní kíni tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀? Òun náà ni tẹ́tẹ́ títa. Tẹ́tẹ́ títa. In tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí láṣálẹ́ nu. Kí ni Bíbélì sọ nípa tẹ́tẹ́ títa? Ǹjẹ́ ó dára fún Kristẹni láti ta tẹ́tẹ́? Ǹjẹ́ ó dára fún onígbàgbọ́ láti ta tẹ́tẹ́? Ǹjẹ́ ó dára fún aláìgbàgbọ́ láti ta tẹ́tẹ́? Kò dára. Ṣùgbọ́n fún wọn tó tiẹ̀ ti wá mọ̀ òótọ́ yìí, tó ti mọ̀ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, Bíbélì fẹ́ kó mọ̀ wípé ó fẹ́ kó mọ̀ ìhà tí Ọlọ́run kọ sí tẹ́tẹ́ títa. Tẹ́tẹ́ títa jẹ́ tó ti gbajúgbajà lónìí, tó sì jẹ́ pé àwọn èèyàn rí gẹ́gẹ́ bí ọ̀nà ìbùkún, wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà táwọn fi ń rí owó, wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà tó dàbí ẹni pé iṣẹ́ kékeré owó ńlá ni. In táwọn èèyàn ń bá kiri lónìí, òun ni ọ̀rọ̀ yẹn nìsín
tẹ́tẹ́ títa ti di tó dá wàhálà alẹ̀ lónìí fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ara wọn ò tiẹ̀ balẹ̀ mọ́. Ní àwọn BBC Africa wọ́n ṣe àwọn àkójọpọ̀ àwọn ètò kan tí wọ́n kójọpọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lọ́nu wò ní àwọn tó jẹ́ wípé tẹ́tẹ́ ti bá ẹ̀jẹ̀ àtomi ara wọn ó ti bá mulẹ̀. Wọ́n fi wá wọn lẹ́nu wò ìta pè ní documentary tí wọ́n ṣe náà tí wọ́n pè ní the dark side of sport betting. Wọ́n pè ní àwọn nǹkan tó burú in tó pamọ́ ní tàtà bá ń sọ̀rọ̀ nípa pé èèyàn ń ta tẹ́tẹ́ lórí eré ìdárayá. Yẹ mọ̀ pé tẹ́tẹ́ tí wọ́n ń ta jù lónìí náà nu o ní àwọn tẹ́tẹ́ tí èèyàn ń ta tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú Real Madrid ń play, United ń play, àwọn tí ó ń win ni wọ́n máa ta tẹ́tẹ́ lé lórí, golf and so on and so forth. Òun làwọn èèyàn ń ta tẹ́tẹ́ lé lórí. Wọ́n wá fi ọ̀rọ̀ wá àwọn tó jẹ́ wípé wọ́n lè ṣe kí wọ́n má ta tẹ́tẹ́ lórí, wọ́n fi wá wọn lẹ́nu wò. Nínú àwọn tí wọ́n bá sọ̀rọ̀ òun láti rí ọ̀dọ́mọkùnrin kan tó wà nílé ẹ̀kọ́ gíga. Ẹni kí ló sọ? Ó ló dé kòríta wípé nígbà tí tẹ́tẹ́ ti bóun mulẹ̀ dáadáa tó ń fẹ́ràn rẹ̀, òun fowó iléèwé òun ta tẹ́tẹ́ níní ìgbàgbọ́ wípé tóun bá ta tẹ́tẹ́ òun ó rí ìlọ́po méjì iye owó iléèwé òun tóun ti fi ta tẹ́tẹ́, òun ó rí padà, òun ó lè sanwó iléèwé, òun ó sì tún ní owó. Òfútù fẹ́ tẹ̀ ni wọ́n rí padà, wọ́n èé rí padà torí wípé ète táwọn tó ń ta tẹ́tẹ́ gan, àwọn tó ní iléeṣẹ́ tẹ́tẹ́ ó ní táwọn náà fẹ́ mú jáde, àwọn náà fẹ́ jèrè. Èrè tí wọ́n sì fẹ́ jẹ ẹ bèrè pé ṣé iléeṣẹ́ epo rọ̀bì ni wọ́n ń kówó sí ni tí wọ́n fi ń fún àwọn kan lówó tí wọ́n ń jẹ? Kò ṣe iléeṣẹ́ epo rọ̀bì, owó tiẹ̀ tí wọ́n fi síbẹ̀ òun náà ni wọ́n ń gbà, ni wọ́n fi ń polówó. Tá a bá wò lọ́tún lọ́sì, orí mọ̀máwòrán ni, orí rédíò ni, orí íńtánẹ́ẹ̀tì ni, gbogbo ibi tó bá rìn sí ló ti rí ìpolówó tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́. Oríṣiríṣi ilé tẹ́tẹ́ lọ́tún lọ́sì ló wà ń bẹ̀. Ibo wọ́n ti ń rówó? Kí ni wọ́n ti ń ṣe? Kí ni wọ́n ń ṣe? Okòwò wo ni wọ́n ń ṣe tí wọ́n fi ń rí àwọn owó yẹn? Kò sókòwò. Ẹni bo wọ́n ti ń rówó? Ara ẹ̀yin tẹ́ ń ta tẹ́tẹ́ náà ni. Wọ́n gbà lọ́wọ́ mẹ́rin, wọ́n fi polówó tẹ́tẹ́. Ìwọ tó wá rí tó nígbà bóyá èmi náà sì jẹ, ìwọ náà wò pé èmi náà mọ̀wó mi màá fi ta. Tí wọ́n bá tún mọ́wó tiẹ̀ náà wọ́n tún fi polówó. Tó bá tún ti fi polówó, àwọn mi ò tún rí bí wọ́n ṣe ń ṣe nu. Wọ́n fowó rẹ, wọ́n fi dókòwò, wọ́n fowó rẹ, wọ́n fi jí iléeṣẹ́ epo rọ̀bì àbí kí wọ́n lọ fi dókòwò sí iléeṣẹ́ epo rọ̀bì. Wọ́n ń gbà lọ́wọ́ tọ̀tún, wọ́n fi mú tòsì ni. Ẹnìkan wá bèèrè lọ́wọ́ mi níjọ́ kan, ó ní ẹ̀tẹ̀ mọ́ sọ̀rọ̀ tẹ́tẹ́ pé tẹ́tẹ́ ò da, tẹ́tẹ́ ò da. Ṣé Bíbélì sọ wípé ìwọ kò gbọdọ̀ ta tẹ́tẹ́? Ìjà lè fi hàn mí nínú Bíbélì pé Bíbélì sọ pé ìwọ kò gbọdọ̀ ta tẹ́tẹ́? Mo ní kò sínú Bíbélì bẹ́ẹ̀. Lóòótọ́ ni Bíbélì ò kọ síbẹ̀, àrí ẹsẹ̀ Bíbélì tó sọ pé ìwọ kò gbọdọ̀ ta tẹ́tẹ́. Bá a ṣe rí ẹsẹ̀ Bíbélì tó sọ wípé ìwọ kò gbọdọ̀ jíwèé wò. Bá a ṣe rí nínú ẹsẹ̀ Bíbélì tó sọ wípé ìwọ kò gbọdọ̀ wo àwòrán oníhòòhò pornography. Kò síbi tá a kọ síbẹ̀. Ṣùgbọ́n tá a bá wọnú Bíbélì dáadáa, a rí pé àwọn ìlànà Bíbélì, àwọn ẹsẹ̀ Bíbélì tó lòdì sí àwọn ọ̀wà burúkú bẹ́ẹ̀ ó wà. Láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run lórí mọ̀máwòrán yìí màá tún fi àwọn ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀. Mo ti sọ̀rọ̀ nípa rẹ̀ nínú àwọn ìwàásù tí mo wà o, ṣùgbọ́n màá wá fọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ nípa àwọn tó lòdì sí kéèyàn máa wo ìwòkuwò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pornography tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti fi sínú àwà àti ìṣe wọn. Òun nìkan gan ni màá pèsè ọ̀rọ̀ Ọlọ́run lé lórí tá a jọ gbé yẹ̀wò toró ti bá yà wọn mí jẹ. Ṣùgbọ́n lónìí ọ̀rọ̀ tẹ́tẹ́ ni. Lóòótọ́ alẹ́ mọ́ rí pé bẹ́ẹ̀ sọ pé ìwọ ò gbọdọ̀ ta tẹ́tẹ́, ṣùgbọ́n tẹ́tẹ́ lòdì sí àwọn ìlànà Bíbélì tí a wò láṣálẹ́ yìí. Tó jẹ́ pé tó bá jẹ́ wípé wọ́n náà sọ pé mo ti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà mi, tó bá jẹ́ wípé wọ́n sọ pé mo jẹ́ ti Ọlọ́run, tó bá jẹ́ wípé wọ́n sọ pé mo ń gbọ́ Ọlọ́run gbọ́, tẹ́tẹ́ ò gbọdọ̀ jẹ́ tí ó ba ayé rẹ mulẹ̀. Nínú ìgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ, màá fi yé wa bí tẹ́tẹ́ ṣe bà ayé àwọn kan jẹ́, tó sì jẹ́ wípé tí wọn náà bá kíyèsára nǹkan kan náà ni ó fẹ́ ṣẹlẹ̀ sí wọn náà. Lálẹ́ yìí ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé Tímótì kìíní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà sí ìkẹwàá. Tímótì kìíní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà sí ìkẹwàá. Bíbélì sọ pé ṣùgbọ́n ìwà bí Ọlọ́run
pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni, nítorí a kò mú ohun kan wá sí ayé, bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ. Bí a bá sì ní oúnjẹ àti aṣọ, ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn. Ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kúfẹ̀ẹ́ pípọ̀ tí ìpanilára, irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé. Nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo, èyí tí àwọn mìíràn ń lépa, tí wọ́n sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n sì fi ìbìnújẹ́ púpọ̀ gún ara wọn ní ọkọ̀. Lálẹ́ yìí mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìlànà àkọ́kọ́ tí tẹ́tẹ́ títa lòdì sí. Kí sì ni ìlànà àkọ́kọ́? Ó lòdì sí ìlànà Bíbélì tó kọ́ wa ní ìtẹ́lọ́rùn. Tẹ́tẹ́ sọ fún wa wípé ká lòdì sí ìtẹ́lọ́rùn. Nígbà tá a bá wo gbogbo ẹsẹ̀ Bíbélì, tá a bá wo orí Bíbélì láti ìbẹ̀rẹ̀ títí dé májẹ̀mú lálẹ́, títí dé májẹ̀mú tuntun, ó kọ́ wa nípa ìtẹ́lọ́rùn nínú Ọlọ́run. Ó kọ́ wa pé ká ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ń ta ní. Ṣùgbọ́n nígbà tá a bá wo ọ̀rọ̀ tẹ́tẹ́ ń kọ́ wa wípé ká má ṣe ní ìtẹ́lọ́rùn. Tẹ́tẹ́ lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run tí ń sọ̀rọ̀ tó sọ nípa ìtẹ́lọ́rùn. Ó lòdì sí bí Ọlọ́run ṣe fẹ́ ká gbègbè ayé wa. Tá a bá wo inú ìwé Lúùkù orí 3 ẹsẹ̀ 14, nígbà tí Jòhánù onítẹ̀bọmi tó ń bá àwọn ọmọ ogun sọ̀rọ̀ níwé Lúùkù orí 3 ẹsẹ̀ 14, ó sọ fún wọn, ẹ̀wọ̀n tí Bíbélì sọ nínú ìwé Lúùkù orí 3 ẹsẹ̀ 14, ó ní wípé àwọn ọmọ ogun sì béèrè lọ́dọ̀ rẹ̀ pé àti àwa, kí ni àwa ó ṣe? Ó sì wí fún wọn pé ẹ má ṣe hùwà ipá sí ẹnikẹ́ni, kí ẹ má sì ṣe rẹ́ ẹnikẹ́ni jẹ, kí owó oúnjẹ yín tó yín. Ìkọ́kọ́ tí Jòhánù sọ fáwọn ọmọ ogun gbà náà, ó ní pé ìtẹ́ ń gbà ẹjọ́ tó yín. Ìtẹ́lọ́rùn ni bàbá wa. Ẹni ìtẹ́lọ́rùn, ṣe rẹ́ tí ò bá ti ní ìtẹ́lọ́rùn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó bára rẹ̀, gẹ́gẹ́ bá a ṣe kà á nínú ìwé Tímótì orí 6 sí ẹsẹ̀ 6 sí 10 tá a kà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ibi ni ó bára rẹ̀ fún ẹni tí ò bá ti ní ìtẹ́lọ́rùn. Ẹni táyé rẹ̀ bá ti ní í ṣe pẹ̀lú kí ni mo fẹ́ ṣe, èmi náà gbúdọ̀ bá wọn lówó yẹn ni, mo gbúdọ̀ bá wọn ní nípa, mo gbúdọ̀ bá wọn ní lọ́nà ọ̀tún ni, yóò kó bára rẹ̀, in tí ò sì yẹ kó ṣe yóò ṣe. Ẹ̀wọ̀n Bíbélì sọ fún wa nínú ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 5, Bíbélì sọ fún wa wípé kí ọkàn yín kí ó má ṣe fà sí ìfẹ́ owó, kí ohun tí ẹ ní kí ó tó yín, nítorí ohun tìkára rẹ̀ ti wípé èmi kò jẹ́ fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kò jẹ́ kọ̀ ọ́ sílẹ̀. Ó ní Bíbélì sọ fún wa wípé kí ọkàn wa má ṣe jẹ́ ẹni tó ń fà sí owó. Ṣe rí nígbà tá a bá wo in tá à ń pè ní ọ̀rọ̀ tẹ́tẹ́ títa, in tó mú wa ṣe ni pé ó mú ọkàn wa fà sówó. Ní àárọ̀ ọjọ́ kan níbi aago 7:30 láàárọ̀, mo ti kọ́kọ́ mọ̀ rò pé àwọn ọ̀dọ́ langba àbáwọn abilékọ tí wọ́n ti dàgbà pọ̀ ni wọ́n máa ń ṣe gbogbo àwọn nǹkan yìí. Ṣùgbọ́n gbà láàárọ̀ bí ọwọ́ aago 7:30 bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, òun ni mo bá rí àwọn màmá àgbà. Wọ́n fẹ́ túmọ̀ lọ bí ọmọ 100 ọdún, àmì túkọ̀ bàtì tó bẹ́ẹ̀ díẹ̀ ni ó kù, ni wọ́n bá rí wọn àti bàbá kan pẹ̀lú agbádá ti yẹ̀rì bí agbádá yẹ̀rì, wọ́n ń rọra fo gọ́tà. Ẹni kí wọ́n lọ ń ṣe, wọ́n lọ ń fi owó sí ọ̀dọ̀ ń tẹ́tẹ́. Mo rò pé owó táwọn ọmọ wọn tún fi ń ránṣẹ́ nù o, torí mo rò pé bí wọ́n ti dàgbà tó pé tẹ́tẹ́ ibẹ̀ ni wọ́n tún ti lọ ń ta, pé bóyá wọ́n ń ṣe tẹ́tẹ́ o, bóyá owó táwọn ọmọ wọn fi ń ránṣẹ́ làwọn náà tún lọ ń kó fún tẹ́tẹ́ pé gbà bá ń so gúdogójì, bóyá nu wọ́n mọ̀ dùn pé màá lè sọ fọ́mọ mi pé èmi náà ló lọ. Mo fi eléyìí yé wa wípé tẹ́tẹ́ títa nìsín ó ti jẹ́ tó gbajúgbajà, ó ti jẹ́ tó pọ̀lọpọ̀ ń ṣe tí wọ́n rò pé tó tọ́ ni. Ṣùgbọ́n eléyìí fi ń yé mi, mò ń sọ fún wa lọ́nà mìíràn wípé
ó lòdì sí ìlànà Ọlọ́run tó ń sọ fún wa nípa ìtẹ́lọ́rùn. Ọlọ́run fẹ́ ká jẹ́ ẹni tó ní ìtẹ́lọ́rùn. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 5, kí ọkàn yín kí ó má ṣe fà sí ìfẹ́ owó, kí ohun tí ẹ ní kí ó tó yín, nítorí òun tìkára rẹ̀ ti wí pé èmi kì yóò jẹ́ fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kò jẹ́ kọ̀ ọ́ sílẹ̀. Tá ọkàn wa bá dúró lórí Ọlọ́run pé ó mọ ohun gbogbo, ó mọ bó ṣe lè báyìí ní wa pàdé, kò lè fi wá sílẹ̀, ọkàn mi balẹ̀ nínú rẹ̀. Tẹ́tẹ́ kọ́ ni lọ́kàn wo mọ̀ fà sí, torí tẹ́tẹ́ ó ń kọ́ wa lòdì sí ìwà Ọlọ́run tó sọ fún wa wípé ká jẹ́ ẹni tó ní ìtẹ́lọ́rùn. Tẹ́tẹ́ èjé yìí ò ní ìtẹ́lọ́rùn. Tẹ́ bá ti rí ẹni tí ayé rẹ̀ kún fún tẹ́tẹ́, ìtẹ́lọ́rùn èlé jẹ́ tiẹ̀, yóò mọ wá gbogbo ọ̀nà ni. Kò sẹ́ni tó wà nù tẹ́tẹ́ tó lè sọ pé ọkàn ìtẹ́lọ́rùn wà. Nínú ìwé documentary tí mo sọ, ìwé àkójọpọ̀ àwòrán tí mo sọ pé BBC Africa ṣe, nínú àwòrán náà gbogbo eléyìí tó wà lórí ẹ̀rọ ayárabíàṣá ni tá a lè wò. Arákùnrin kan náà tí wọ́n tún fọ̀rọ̀ wá lẹ́nu wò, òun máa ń jẹ dáadáa ni. Tí wọ́n bá ti ta tẹ́tẹ́ báyìí, òun ó jẹ, tó bá ti ta yóò jẹ. Ẹ wá wo, ó ní bóun ṣe ń jẹ sí lòun ń lọ sókè sí. Wọ́n wá ń fún un ní ìgbéga nínú tẹ́tẹ́ títa, wọ́n fún un ní ìgbéga. Bóun ṣe wá ní ìgbéga yẹn lòun ò fẹ́ lọlẹ̀, lòun ń fowó sí, bẹ́ẹ̀ lòun ń jẹ, lòun ń fowó sí, bẹ́ẹ̀ lòun ń jẹ. Bóun ṣe ń jẹ lòun ń fowó sí, òun wá ní ìgbéga. Ọkàn òun wá wò pé òun ò fẹ́ já wálẹ̀, bẹ́ẹ̀ lòun tún ń wó. Bó bá jẹ́ pé ó ná bíi 5,000 tẹ́lẹ̀, ó ti wá ná 10,000 fún tẹ́tẹ́ títa nísìn, torí pé ó ti dé gbéga kan. Tó bá ná 20,000 ó ti wá ná bíi 40,000, torí pé ó jà ń fẹ́ gbéga. Bẹ́ẹ̀ náà ló ń ṣe ti rí nǹkan kọ́kọ́ tí mo sọ pé kò ní sí ìtẹ́lọ́rùn mọ́. Kì í ṣe pé mo ta tẹ́tẹ́ láti rọ́bẹ̀ sè lónìí, kì í ṣe pé mo ta tẹ́tẹ́ láti rówó òwe mi lónìí. Tẹ́tẹ́ máa ń jẹ́ ká lòdì sí ìlànà Ọlọ́run nípa ìtẹ́lọ́rùn ni. Tẹ́tẹ́ ò mọ̀ sọ pé wà ó tún lè jẹ sí. Èmi mo jẹ 5,000 lónìí, ó tún jẹ sí. Tó bá lè ta 5,000, tún kó gbogbo 5,000 sí. Tó bá kó gbogbo 5,000 sí, ó jẹ 20,000. Mo lè ṣe bẹ́ẹ̀ gbọ̀n. Tó o bá jẹ́ ńjọ́ yẹn, ó tún wówó mi pé bóyá máa kó gbogbo àjọ yẹn ńjọ́ kan. Bọ́pọ̀lọpọ̀ ẹni tó ń ta tẹ́tẹ́ ṣe rínu ní tè tí wọ́n sọ ń pọ̀ ọkùnrin yẹn. Nígbà tá a bá wo tẹ́tẹ́ tó ń ta tó lóun ń jẹ, gbogbo owó ló ń fi síbẹ̀, ó ti ń fi ọ̀pọ̀lọpọ̀ owó síbẹ̀, ó wá lóun ń jẹ owó wo ló ń jẹ? Ṣówó company àwọn tẹ́tẹ́ ni àbówó ara rẹ̀? Àbẹ́ ìmì ìmọ̀ bóyá tó ń ṣàlàyé òye yín. Ó ní bóun ṣe ń jẹ sí lòun fowó sí, bóun ṣe ń jẹ sí lòun fowó sí, bóun ṣe ń jẹ sí lòun fowó sí. Ó túmọ̀ sí pé bó ṣe ń jẹ in tó ń jẹun, ibẹ̀ náà ni owó tí wọ́n ń fún padà ló ti ń wá. Tó bá sì fẹ́ jó lóòótọ́ sára rẹ̀, kì í ṣe gbogbo ìgbà ló ń jẹ. Torí tẹ́tẹ́ títa kò lè jẹ ju àwọn tó ní ilé iṣẹ́ tẹ́tẹ́ lọ. Ó lè jẹ jù bẹ́ẹ̀ lọ. Ó nídìí tí wọ́n fi gbé kalẹ̀. Ìdí wọ́n sì fi gbé kalẹ̀, ó ní káwọn náà lè jèrè. So tí wọ́n bá rò pé mo fẹ́ láyé ìgbà tí àwọn bàbá ńlá kọ́, láwọn bàbá wa tí tèmi ń dàgbà, púùlù wọn máa ń pè é. Ẹ̀rọ àwọn bàbá kòrá ti jẹ gbèsè, kòrá gbé nọ́mbà tí wọ́n mú tó bá wọlé báyìí, kòrá gbé èbó kòrá, wọ́n ti jẹ gbèsè, wọ́n ti gbé. In tí mo máa ń gbọ́ lẹ́nu àwọn bàbá ni ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n sì kọ̀wé lórí padà ni. Wọ́n sójẹ́ kò jẹ, kèé jẹ. Tíjọ́ tó bá sì jẹ ní 10 tí mo gbọ́ tó jẹ owó ń gbà, ó jẹ owó tó pọ̀. Owó tó jẹ kó tún fi kọ́lé. Ṣé rí ńgbà tó wá kọ́lé nu owó nǹkan ló wá tún wó owó pé èmi tí mo jẹ adúrú owó yìí, tí n bá mú irú owó tó wá èlò mo fi ta tí mo fi jẹ́lẹ̀, tí n bá mú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ngbẹ̀ owó tí mo tún lọ jù sínú tẹ́tẹ́, màá wá jẹ tó pọ̀. Ló bá kówó wọ̀n retí, ó retí àfi tí ó bá jẹ owó tó tún pọ̀ lọ́la nù. Bẹ́ẹ̀ ni ò tún dúró, ó tún fowó ta lọ ni. Torí pé tẹ́tẹ́ ó máa ń mú wa lòdì sí ìlànà Ọlọ́run tó sọ pé ká ní ìtẹ́lọ́rùn. Tẹ́tẹ́ èjèèyàn ò ní ìtẹ́lọ́rùn. Tẹ́tẹ́ sì máa ń kó báyọ̀ nítorí pé tẹ́tẹ́ tó bá ti wọnú tẹ́tẹ́, bọ́mọ rẹ fowó ránṣẹ́ sí ọ tó fi tayọ́ mọ̀ wò pé èlò ni, jẹ́ lọ fi sogúndogójì, èlò lówó ọ̀hún, èlò ni. Bọ́n wọ́n fowó iléèwé fún ọ, ó lọ fi ta tẹ́tẹ́. Náà wọ́n Bíbélì sọ nínú ìwé Tímótì ta kàlẹ́ kan yẹn, orí 6 ẹsẹ̀
ìkẹsàn àti ìkẹwàá, ẹsẹ̀ ìkẹsàn àti ìkẹwàá ní ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kúfẹ̀ẹ́ pípọ̀ tí pani lára, irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé, nítorí ìfẹ́ owó ní gbòǹgbò búburú gbogbo. Mo fẹ́ lè sọ fún yín lónìí pọ̀pọ̀lọpọ̀ tó ń já báàgì gbà, ọ̀pọ̀lọpọ̀ tó ń jí fóònù, ọ̀pọ̀lọpọ̀ tó ń jalè, gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n wà nù tẹ́tẹ́. Tó yẹ pé owó tí wọ́n bá rí jí wọ́n tún fi ta tẹ́tẹ́, owó tí wọ́n bá fi jalè wọ́n tún fi lọ ta tẹ́tẹ́. In tó ń pọ̀lọpọ̀ nu torí pé ìfẹ́ owó ti gbìn mọ́ wọn lójú. Wọ́n rò pé àwọn fẹ́ mú owó yẹn, àwọn fẹ́ rí owó kìṣì lọ́nà táwọn ò rò tì. Wò ó, Bíbélì ò sọ pé ìwọ ò gbúdọ̀ ta tẹ́tẹ́, ṣùgbọ́n Bíbélì fi ìlànà rẹ̀ lélẹ̀ tí tẹ́tẹ́ sì lòdì sí. Ìlànà àkọ́kọ́ tá gbéyàwó lálẹ́ ó ní ìlànà ìtẹ́lọ́rùn. Bíbélì kọ́ wa wípé ìwà bí Ọlọ́run, ohun ti ìtẹ́lọ́rùn, ó ní èrè ńlá ni. Tí wọn náà bá lè fi ọkàn rẹ balẹ̀ lónìí tó yẹ tẹ́tẹ́ sẹ́gbẹ̀ẹ́ pé Olúwa, mo gbẹ́kẹ̀lé ọ, mo gba ìtẹ́lọ́rùn rẹ, mo mọ̀ pé wọ́n ló ní mí, èmi mo ní ọ, ràn mí lọ́wọ́. Wò ó ṣàṣeyọrí. Tẹ́tẹ́ ò lérè kèrè kan tó fẹ́ ṣe fún ọ. Mo tún fẹ́ sọ̀rọ̀ lórí àwọn kíní mo àwòrán fọ́nrán tí mo rí wò. Ọmọkùnrin kan bó ń ṣe ta tẹ́tẹ́ ó gbìyànjú ṣe gbogbo ẹ̀. Ẹni ibi ló bọ́ sí pàbó, kò rí ṣe. Ní kí ló wá ṣẹlẹ̀ nígbà tó ta tẹ́tẹ́ tó fowó ńlá ta tí ò bọ́ sí, ó pokùnso para rẹ̀ ni. Torí pé tẹ́tẹ́ ìfúnyàn nítẹ́lọ́rùn. Tẹ́tẹ́ ó mọ̀ sọ pé tún ṣe sí. Ó jẹ lónìí ta lọ́la, ó jẹ lónìí ta lọ́la. Kò ṣe pé bóyá mo ti jẹ mo ti tó, ó tún máa lo owó rẹ ni, ó mọ̀ ṣe sí ni. Jọ ìwọ náà mọ̀ bára rẹ rúpò bẹ́ẹ̀ nítẹ́lọ́rùn pẹ̀lú kékeré tọ́lọ́run fún ọ. Ọlọ́run sì mọ̀ pé kékeré tó ń fún ọ òun lè sọ di ńlá tó bá lè fọkàn balẹ̀ lọ́dọ̀ rẹ̀. Tẹ́tẹ́ ó lòdì sí ìlànà Ọlọ́run nípa ìtẹ́lọ́rùn. Bóyá wọ́n wá wà níbí lónìí ó tiẹ̀ tí ì mọ Ọlọ́run yẹn gan débi pé ó lè sọ pé mo fẹ́ gbọ́ràn sí lẹ́nu, mo fẹ́ mọ ìlànà rẹ̀. O nílò láti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Tó o bá sọ pé mi ì mọ̀ ní Jésù, mi ì mọ̀ bí mo ṣe fẹ́ dọ̀run gan, mi ì ṣe ọmọ Ọlọ́run, mi ì tiẹ̀ mọ ìlànà Ọlọ́run yẹn gan. O gbúdọ̀ mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni ọ. Bí sọ pé gbogbo èèyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti gònògò Ọlọ́run. O gbúdọ̀ mọ̀ pọ́run àpáàdì ló tọ́ sí ọ. Torí gbogbo alẹ́ ti ṣẹ̀ nípasẹ̀ Ádámù tọ́run àpáàdì tọ́ sí. O sì gbúdọ̀ mọ̀ pé Jésù san gbèsè yẹn. Pé Jésù nìkan ló wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa, láti rà wá padà. O sì gbúdọ̀ sọ pé mo ṣetán láti gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Tó o bá gbàgbọ́, Bíbélì sọ pé ìwọ náà di ọmọ Ọlọ́run. Ìwọ náà lè sọ pé Olúwa gẹ́gẹ́ bí ọmọ rẹ, ràn mí lọ́wọ́ láti pa ìnàràn rẹ mọ́. Mo gbàdúrà pé Ọlọ́run ràn ọ́ lọ́wọ́. Tó o bá fẹ́ ṣe ìpinnu pa ìgbàlà rẹ, o lè gbàdúrà pẹ̀lú mi lálẹ́ yìí. Sọ fún pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, kó gbọ́kàn mi là. Mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo sì gbà ọ́ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi láti rà mí padà. O ṣé Jésù Kristi tó kú torí ẹ̀ṣẹ̀ mi, tó fún mi ní ìyà ìnípẹ̀kun rẹ̀, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tó bá jẹ́ pé ẹ ti ṣèpinnu yẹn, tẹ́ fẹ́ ká mọ̀, ẹ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0816-208-1344 0816-208-1344 tàbí WhatsApp nọ́mbà wa nìkan 0708-242-8527 0708-242-8527 tàbí Glo nọ́mbà wa 0705-530-7492. Inú wo dùn láti gbọ́ látọ̀dọ̀ yín àti tẹ́ bá ní ìbéèrè kankan. Àlàáfíà Ọlọ́run ní fún yín. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní Jésù kò